different speculations náà ń sọ pa pé Taye Currency sending boys to beat Pasuma fan. Ìwọ náà ń sì bọ̀bọ̀ tẹ̀ ń wò nù fídíò yìí Bobby Money ni ọmọ Ìbàdàn dẹ̀ ni lórí ọ̀rọ̀ pé a fẹ́ support olórin kan or a fẹ́ support olórin mìíràn ṣé kò wá yẹ kí ṣé wá kí n tó lè tún sọ̀rọ̀ yìí alákùnrin tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní DJ ni wọ́n dẹ̀ ní lára fáànù Taye Currency ni wọ́n. ẹjọ́ ìkẹrà bóyá ṣe bóyá mọ́ ẹ́ta ló jẹ́ kí ẹ́ta rẹ̀ padà. Wọ́n ní kọ́ mẹ́ gbọ́. Kí ló kẹ́ pẹ̀lú Beckham? Tóbi nation ni wọ́n àbámi lè pa. Ló bàjẹ́ wọn máa gbọ́ ní nǹkan kún. Bàmí àti láṣẹ sí ọ̀sán ẹ mọ gbọ́ nǹkan tí mo sọ ẹ gbọ́ ẹjọ́ ẹ fà balẹ̀. Think Taye Currency ni drag.